pẹ̀lú bí òṣèlú ọdún 2027 tó ṣe ti bẹ̀rẹ̀ báyìí tó sì jẹ́ pé ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tọdún 2027 ó ti ń súnmọ́lé báyìí, èyí tí ọ̀pọ̀ àwọn olóṣèlú tó ti bẹ̀rẹ̀ sí ní máa sáré kiri lórí ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Níṣe ni ọlọ́lá jùlọ gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ ọ̀hún nílò máa ti sọ̀rọ̀, ó ti tú àṣírí ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 tó sì jẹ́ pé níṣe ni gómìnà Ṣèyí Mákindé ló ti jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé láti inú ìjọba òun ẹni tí yóò jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ó ṣeé ṣe kó jẹ́ pé ibẹ̀ ni yóò ti jáde. Ẹ rántí pé lọ́dún 2015 gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ló di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. Nígbà tó sì di ọdún 2019 gómìnà ló tún fìfẹ́ hàn láti ṣe sáà kejì sí i. Bẹ́ẹ̀ ló gbégbá ìdìbò lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP kan náà lọ́dún 2015 tó sì jáwé olúborí tó fẹ̀yìn àwọn alátakò ẹ̀ lulẹ̀, ìyún àwọn bíi olùdíje fún ipò gómìnà lábẹ́ òṣèlú All Progressives Congress APC Sẹ́nitọ̀ Teslim Fọlárìn àti olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Accord Party nígbà náà tó jẹ́ mínísítà ọ̀rọ̀ iná lásìkò yìí, ìyún olóyè Adébáyọ̀ Adélabú tí ó gba yìí mọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì. Ṣáò bí yóò bá fi dọdún 2027 tí gbogbo wa tá a ṣe wà láyé o, gómìnà Ṣèyí Mákindé yóò parí ìjọba ọlọ́dún 8 ẹ̀, yóò sì gbé ìjọba sílẹ̀ fún ẹlòmíín láti wá tukọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣáò ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń fìfẹ́ hàn láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027, ìyẹn láti gba ipò àṣẹ náà lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé tó sì jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pọ́pọ̀ àwọn tó gbajúmọ̀ tí orúkọ wọn rinlẹ̀ pé ó ṣeéṣe ká díje, àwọn náà sì ni Teslim Fọlárìn àti mínísítà ọ̀rọ̀ ní lásìkò yìí Adébáyọ̀ Adélabú tí ó gba yìí mọ̀ sí Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́ẹ̀sì. Kódà ariwo tiẹ̀ iná tiẹ̀ ń pajù nínú ẹgbẹ́ òṣèlú APC lásìkò yìí. Bákan náà orúkọ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Alhaji Oríyọmí Hamzat. Orúkọ tiẹ̀ náà òun náà jáde lára àwọn tí ó fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, èyí tó ṣeé ṣe kó jẹ́ pọ́sẹ̀ lòun yóò tiẹ̀ kéde yálà ó fẹ́ lọ fún ipò gómìnà tàbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n nígbà tó ń tú àṣírí lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyún ọjọ́ 12 nínú oṣù kìíní ọdún 2026, the 12th of January 2026, gómìnà Ṣèyí Mákindé jẹ́ kó di mọ̀ pé lára àwọn tó ń bọ̀ ṣèjọba ẹni tí ó di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ṣeéṣe kó ti wá o lásìkò tí gómìnà tó ń ṣe ìbúra fún akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tuntun ọ̀jọ̀gbọ́n Musbah Babátúndé inú jẹ́ kó di mọ̀ wípé òun ti ń ṣe àkójọpọ̀ àwọn tí yóò ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún ìgbìmọ̀ tó pè ní team tó máa darí ìpínlẹ̀ Ọ̀yọ́ dáadáa. Ó ní àwọn ẹni náà wọ́n ti ń bóun ṣe ìjọba láti bí ọdún 7, wọ́n ti mọ àlùdí àti àpàdé ìjọba tó sì lóhùn yóò fún tó àwọn aráàlú ìpínlẹ̀ Ọ̀yọ́ létí yálà wọ́n fẹ́ wọn tàbí wọn fẹ́ wọn, tó sì jẹ́ pé nínú ọ̀rọ̀ yìí ni làwọn tó ní ìmọ̀ nípa òṣèlú tó ti ń jẹ́ kó di mọ̀ pé tí gómìnà Ṣèyí Mákindé ń sọ kò ju pé ó ṣeéṣe kó jẹ́ kan náà kọmíṣánná tàbáwọn tọ́jọ́ ń ṣèjọba ènìyàn yóò fà sílẹ̀ fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún tó ń bọ̀. Gómìnà